òkè lẹ́yìn mọ́ rẹ o ọmọ gẹ̀ẹ́sì ìjànà ọmọ erin gangan lé ọmọ erin gangan òde ọmọ erin fi mí joyè kọrùn mẹ́mọ́ nínú kábíyèsí Olúfẹ́ Ọọ̀ni ọba wa. ẹ má dúró ká tó kí wọ́n fẹ́ tọ́ ni wọ́n lè bẹ̀rẹ̀ ká tó kí wọ́n fẹ́ tóye kó ká kó bẹ̀rẹ̀ lákì wọ́n fẹ́ wò tó lù bí mo bá wá kí wọ́n fẹ́ bí n bá bá kó ẹ bọ́ ni wọ́n mú olúwa rẹ̀ sí abúntẹ́ni ọba sọ̀rọ̀ gbìmọ̀ ẹ dẹ́kun ẹ bá ń ṣe kábíyèsí lọ́dọ̀ ọba. Kábíyèsí o. gbogbo orí adé tó ń bẹ níkàlẹ̀ mo kíkí n tó máa lọ tó tó ọba mo súnmọ́ balẹ̀ ibi méje mo jìnnà sọ́ba lébè mẹ́fà kàkà kí rọ́bà fi máa di mọ́kùn ẹ̀sìn ọba alára àti ìlú lára o. Ọba Dr. Olufolarin Olukayode ní ọba tiwa ọdún márùn lórí àpèrè bàbá tó bí yín lọ́mọ mórí ibà lọ́dọ̀ ọba bẹ ìyẹn àsìkò ẹ̀yìn tí ń dùn yọ ọlọ́wọ́n ọba oníjọ́ kan gbogbo igbá ilé ẹ̀yẹ lẹ́ni àwọn tí bẹ́nu ilé ẹ̀yẹ lẹ́ni torí èlé lóbìnrin nǹkan bẹ lọ́jà ẹ bá ń ṣe kábíyèsí lọ́dọ̀ ọba. Kábíyèsí o. Kábíyèsí Olukayode ọba wa bí n bá wá fẹ́rẹ̀ lé mọ̀ mẹ́yìn onímùsìn àjínà ọmọ onímùsìn ànádòrú kẹlẹ́lẹ́ bí n bá rẹ̀ lé bà bẹ́yìn bò wọ́n nílé èèyàn tí ó rẹ̀ bẹ́ kọ́mọ́ sàfihàn ẹ bá ń ṣe kábíyèsí lọ́dọ̀ ọba. Kábíyèsí o. ẹ wá pé ọba tó mo lé mi o fojú dọ́ba. Ọba tó. Ọba tó. Mo lé mi ò fojú dọ̀ba. Alara ọba wa Olukayode. Alara ọba wa Olukayode. Alara
sókìlérè tiwa àgbẹ̀ mi ṣe tó ń relé àlùkò mi ṣe tó ń ré kó sùn ẹ̀mẹ́rin ẹ̀gbọ́n ẹ̀rin ni ẹ̀mọ̀sẹ̀ jíyọ́ lọ́bẹ̀ ẹ̀mọ̀ mi ẹ̀gbọ́n ẹnu mi èmi ni rẹ̀ mi ìjàntà ọmọ ìyálira ó tún di ìjọ mi ọjọ́